àfáà Sàúbánà Àlèlọ́rí Ádámù Àlèlọ́rí ẹ bá mi pè wọ́n orí fídíò wọn tí wọ́n ṣe gbogbo ẹ̀yin yẹn wá mo fẹ́ kẹ́ wá bá mi tẹ́tí kí ẹ gbọ́ fídíò tí àfáà Sàúbánà tí wọ́n ṣe lórí ìròyìn story bàbá wọn history bàbá wọn tí wọ́n ṣe mo fẹ́ kẹ́ bá mi gbọ́ kí n tó sọ̀rọ̀. after one after two ẹ rí i pé ọ̀dọ́ náà sì so bí ìgbà tí èèyàn bá tó kún pọ̀ tọ́mọ grade 1 so ọlọ́run dẹ̀ ní kó lálùbáríkà so wọ́n ní ìdádúró ní Khadija fi ń pé bí ọmọ ọdún méje lọ yẹ tí ò lábúrò lálàfo yẹn ni wọ́n fi fẹ́ màmá wa Hussein òun ló wá bí ọkùnrin àkọ́kọ́ fún Sheikh Adam ọkùnrin àkọ́kọ́ Ridwanullahi Adam Abdullahi lẹ́yìn yẹn wọ́n fẹ́ màmá wa tí wọ́n fẹ́ tálẹ̀ kàṣíyàwó kẹta ìyẹn ni màmá Habibullahi ìyá Habibu yìí ó ti lọ́kọ rí ó ti bímọ méjì rí ó bóbìnrin kan lákọ̀ọ́bí ẹ̀ kan pè ní àǹtírámá lámà ń pè àǹtírámá ó tún wá bímọ kan lẹ́yìn mo rò pé Latif wọ́n ń pè after one after two ẹ rí i pé ọ̀dọ́ náà sì ni so bí ìgbà tí èèyàn bá tó kún pọ̀ tọ́mọ grade 1 so ọlọ́run dẹ̀ ní kó lálùbáríkà ó gbọ́kùnrin ó gbóbìnrin kò sì sáṣàdà nínú àwọn òbí sá ó bí Habib ní àkọ́bí fún bàbá wa tí ó máa jẹ́ ọmọ kẹta nínú ìgbésí ayé tiẹ̀ Habibullah tí ń jẹ́ mùdírù market mo rò pé gbogbo wa àti gbọ́ fídíò náà àti gbọ́ àfáà Sàúbánà mi ò sọ wípé ẹ ṣe sọ story history bàbá yín nǹkan tó bá wùn èèyàn lè ṣe history bàbá yín dàbẹ ṣiṣẹ́ yẹn kò sẹ́ni tó ní ẹ ṣiṣẹ́ ẹ jọ̀ọ́ ṣé wọ́n bẹ̀ yín kẹ́ bá wọn ṣe history bàbá tó bí bàbá wa Mudiru Markaz níjọ́ tí bàbá wa Sheikh Mudiru Markaz tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ títí wọn níjọ́ wo ni wọ́n gbé ẹnu lé ọ̀rọ̀ màmá yín rí níjọ́ wo ni bàbá Mudiru tó gbé ẹnu lé ọ̀rọ̀ ẹ̀yin fúnra ara yín tó gbé ẹnu lé rí ó lè sọ story bàbá wọn àwọn náà máa ń sọ story bàbá wọn ẹjọ́ ni bàbá ni bàbá gbogbo wa ni ẹjọ́ ni bàbá ni ẹ lè sọ story bàbá yín ẹ lè sọ ti màmá yín ẹ lè sọ tara yín kò sẹ́ni títẹ̀ ẹ lè sọ ṣùgbọ́n kò tọ́ sí yín lẹ́nu kẹsọ story màmá tó bí bàbá wa Mudiru Markaz àfáà Sàúbánà ó ti pẹ́ tó jẹ́ pé ẹ máa ń jáde ẹ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi story lẹ máa mú wá ní gbogbo ìgbà tí àwọn èèyàn tó jẹ́ ọ̀tá tí wọ́n bá ti ń ṣe kíni tí wọ́n bá ti ń dáàbò bàbá wa Mudiru Markaz tí wọ́n yọ lọ́tún tí wọ́n yọ lọ́sì ìgbà yẹn lẹ́yìn náà máa ń jáde lẹ máa ń rọ̀rọ̀ sọ ẹ̀yin ò dá sọ ọ̀rọ̀ ti yín rí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí pé ọ̀tá ó ti gbé ẹnu lé ọ̀rọ̀ wọn àbí ọ̀tá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn ìgbà yẹn lẹ́yìn náà máa jáde lẹ máa wá sọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ máa sọ̀rọ̀ náà ẹ ní sọ ọ̀rọ̀ náà pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àfáà Sàúbánà ẹ ń fi ìbẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ ẹ ní ìbẹ̀rù Ọlọ́run rárá bó ṣe lè wù kó mọ́ bàbá wa Ádámù Àlèlọ́rí tó bí yín tó bí bàbá wa Mudiru Markaz nígbà tí wọ́n kú ẹ̀yin àfáà Sàúbánà yìí ni mo ti gbọ́ pé bàbá ti ṣe ìwé bàbá ti kọ̀wé lẹ̀ bí oníkálukú bí wọ́n ṣe máa ṣe ní Markaz ẹnu ẹ̀yin àfáà Sàúbánà yìí ni mo ti gbọ́ tẹ́ ẹ̀ mú ìwé náà jáde tẹ́ ẹ̀ mú kinní náà jáde níjọ́ náà pé ohun tí bàbá kọ sínú ìwé yìí òun náà ní pé kí bàbá Mudiru Markaz kó jẹ́ principal ní Markaz ẹ̀yin ohun tẹ́ máa ṣe wọ́n ti kọ síbẹ̀ ohun tó ní kálukú máa ṣe wọ́n ti kọ síbẹ̀ ṣé ẹ wá lọ bẹ̀ ẹ fẹ́ lọ ṣé wọ́n ní kẹ́ má ṣe é ló fi jẹ́ pé ìjà lára yín ìjà lára tó wà lára yín ìjà lára tí ò tó bọ̀rọ̀bọ̀rọ̀ fún yín ṣe lọ sí Markaz ohun tó jẹ́ ẹ̀tọ́ tí bàbá ní kẹ́ ṣe yẹn pé nǹkan tí bàbá ní kí máa ṣe o kẹ́dẹ̀ ṣe nǹkan tó ní kẹ́ máa ṣe tí ó bá jẹ́ pé ideology yín kò bá nǹkan tí wọ́n ṣe ní Markaz mu bàbá yín tó sọ wípé kẹ́ máa ṣe yìí tẹ̀yin ṣe yẹn ó ti rí pé nǹkan tẹ̀yin ṣe kò bá mu ló ṣe fi ọmọ ẹ̀ tó jẹ́ pé nǹkan tó ń ṣe ó bá mu kò ní rìn lọ́nà ọ̀tọ̀ ló ṣe fi ọmọ ẹ̀ yẹn ló ṣe fi síbẹ̀ pé ìwọ ni kò jẹ́ principal torí ohun tẹ̀mí ń ṣe ni ohun tí mo dẹ̀ ń ṣe yẹn wàá lè máa carry on ṣùgbọ́n gbà tó mọ̀ pé yín ideology yín ó yàtọ̀ sí ti tòun ó fi yín sí ààyè níbi tẹ́ ẹ lè ṣe ìwọ̀nba ideology yín níwọ̀nba bàbá yín ó fi yín sáàyè yẹn ààyè yín ò wá tẹ́ yín lọ́rùn torí tó bá jẹ́ pé ààyè yẹn tẹ́ yín lọ́rùn ni ohun tí bàbá yín ní kẹ́yìn ṣe ń bẹ̀ yẹn òun lè máa gbájúmọ́ ohun tí bàbá ní kí n máa ṣe nì tẹ nǹkan tí fẹ́ máa ṣe òun nìyí táìmù tí máa ṣe àsìkò tí máa ṣe ọjọ́ tí máa ṣe tẹ́ lè carry on pẹ̀lú nǹkan tó ní kẹ́ máa ṣe nǹkan tó jẹ́ ti yín nìyẹn ẹni tó jẹ́ principal kó carry on pẹ̀lú principal nǹkan míì tán bá tún yàn fẹ́ lòmíì náà kan tún carry on ẹ̀ bàbá mọ capacity oníkálukú yín bàbá mọ nǹkan tó ní kálukú yín wọ̀n kí bàbá tó ṣe ìwé wọn ó ti ṣèwé wọn kalẹ̀ ṣùgbọ́n ńgbà tí bàbá kú tán tẹ̀yin fẹ́ máa dọ́wọ́ wú tẹ́ fẹ́ máa gbé ideology oríṣiríṣi wá tí kò papọ̀ mọ́ nǹkan tó wà ńbẹ̀ tẹ́yin náà dẹ̀ mọ̀ pé kò papọ̀ mọ́ nǹkan tó wà ńbẹ̀ sẹ́yìn bá fẹ́ respect òkú ọ̀run tẹ́ fẹ́ respect bàbá yín ohun tí bàbá yín kọ kalẹ̀ yẹn tó jẹ́ ti yín yẹn ẹ̀ ní ṣojú kòkòrò nǹkan míì ẹ̀ ní tamọ́ nǹkan míì
ní tí bàbá yín ní kẹ́ máa ṣe yẹn kan fún yín ní ọjọ́ ẹjọ́ jókòó ọjọ́ wo ni máa wá time wo ni máa ṣe kẹ́dẹ̀ carry on nǹkan yẹn lẹ́yìn máa gbájúmọ́ ẹ̀yin náà lè pèrò sọ́kọ̀ lórí nǹkan tẹ́ ń ṣe yẹn ẹ̀ wá gbájúmọ́ oníkálukú á gbájúmọ́ títí ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin fẹ́ gba principal kúrò lọ́wọ́ ẹni tó gbé principal fún gbogbo yẹn wá lọ bẹ́ẹ̀ kí ló wá mú yín tí story màmá ìyàwó bàbá yín ìyálé màmá yín kò gbà Alfa Sauban story tẹ́ pa yẹn kò gbá ẹnu yín ẹ wá sọ pé nígbà tẹ́ ọmọ ìnáwó bíi Ádámọ̀ ìkànnì yín o tẹ́ ẹ bá fi àbùkù kọyàn báyìí Yorùbá wá pẹ̀lú àbòsí pẹ̀lú mọ̀nàfìkì ẹ fà àbùkù kọyàn ẹ tún máa wá rap ẹ báyìí ní sandpaper ẹ tún máa rap ẹ báyìí nígbà tí ẹ̀yin lè lánú gbàgà ta ló bèrè story yẹn lọ́wọ́ yín pé ọlọ́mọ méjì wọ́n ti bímọ méjì tẹ́lẹ̀ ẹ tún dárúkọ ọmọ méjì tí wọ́n bí pé lẹ́yìn tó bímọ méjì yẹn bàbá ti yín second hand first grade ìyàwó bàbá ti yín ẹ̀yin ò mọ̀ pé kì í ṣe ìyá yẹn lẹ̀ ń kàn lábùkù bàbá yín lẹ̀ ń kàn lábùkù Alfa Sauban ẹ lánú gbàgà ẹ ń pe àwọn ìyàwó bàbá yín tó jẹ́ ìyálé màmá yín ẹ ń la orúkọ mọ́ wọn lára kò sínú yín pé màmí rẹ àbí màmá wa àgbà kò sí yẹn lẹ́nu yín ẹ ń lánú gbàgà ẹ ń là mọ́ wọn lórí láwọn ìyálé màmá yín ẹ̀ ń dọ̀tí wọn ẹ wá sọ mọ̀ pé ẹni tọ́lọ̀ bá wù lọ́lọ́run gbọ́lá fún ni. ṣé wá rí àwọn obìnrin tó bá ṣe dáadáa nínú ilé ọkọ wọn ọ̀rọ̀ Ọlọ́run ni bàbá wọn lówó bàbá wọn jẹ́ gbajúmọ̀ wọ́n fọkọ̀ 20 ọkọ̀ ogun òun lọ́ọ́ fi tọrọ wọn ń gbà tán máa tẹ́rọ̀gì láti Agége wọ́n tẹ̀ débi tó ti lọ fẹ́ màmá yín ni ọ̀rọ̀ tán nìyẹn. níyàn màmá wa tó bí Mudiru Morikaz òun lọ́lọ́run wò tọ́lọ́run fi san wọ́n lẹ́san bàbá wa Mudiru Morikaz lọ́ọ̀dẹ ọkọ wọn torí pé bàbá yín dìídì tọrọ ọmọ alálùbáríkà ọmọ àgbẹ̀yìn tún ẹ̀yìn ṣe òun ni bàbá yín tọrọ gbogbo àwọn àfáà ló máa ń tọrọ ọmọ alálùbáríkà tó máa gbẹ̀yìn wọn Ọlọ́run wá dá bàbá yín lóhùn bàbá wa Ádámọ̀ Àlèlọ́rí Ọlọ́run bá àfọ̀rúnkẹ́ wọn Ọlọ́run wá gba àdúrà wọn kò wá ń ṣe ìyàwó ẹyọ kan ló máa ń wà nílé àwọn àfáà táwọn àfáà bá ń bẹ lọ́wọ́n àdúrà yìí ẹlòmíì ìyàwó ẹ̀ ń tó méjì ìyàwó ẹ̀ ń tẹ́ mẹ́ta ẹ̀yin náà sọ ẹni ìyàwó mẹ́ta màmá yín ló sì kẹrin ìyàwó mẹ́rin tiẹ̀ tó dé ìyàwó mẹ́ta ló wà nílé bàbá wa kí bàbá wa tó máa tọrọ àdúrà yìí ó ṣe wá jẹ́ ọ̀dọ̀ màmá wa tó bí bàbá wa Mudiru Morikaz làdúrà yẹn ti gbà ibi tẹ́ ẹ ti máa mọ̀ wípé ìyá yẹn ní nǹkan tó ń ṣe fún ọkọ ẹ̀ tó dùn mọ́ lọ́hún nú ẹni tó ti bímọ méjì ṣé yẹn là ń bá yín sọ ni wọ́n lálùbáríkà ní kókó màmá tó bí bàbá wa Mudiru Morikaz àwọn lọ́ra àlùbáríkà fún bàbá wa Mudiru Morikaz lọ́dọ̀ bàbá wọn Ádámọ̀ Àlèlọ́rí ọlọ́ba àfọ̀rúnkẹ́ wọn àwọn lọ́ra gbogbo obìnrin tó bá ra àlùbáríkà àtàrà ọmọ Ọlọ́run ti máa sẹ̀sùn ẹ wá sọ story ọlọ́mọ méjì and then bàbá wa Ádámọ̀ Àlèlọ́rí wọ́n rí àlùbáríkà lára màmá yẹn ni ìwọ náà dẹ̀ sọ oní pé wọ́n ní àlùbáríkà lórí lára màmá yẹn àlùbáríkà tó wà lára màmá yẹn náà ló fún màmá ti yín ní chance tó fi rí fẹ́ torí ọmọ kẹ́wù ni tí ìyá náà bá ní irọ́ ẹ lè fọmọ kẹ́wù ẹ wá ọmọ mi ẹ wẹ́dọ̀ mi ìfẹ́ kò jẹ́ kó jẹ́ ọmọ kẹ́wù kọ́ máa sọ pé àtòrí pé ẹ ti ń fi ilẹ̀ kọ́ wọn ẹ̀yin náà sọ ẹni wọ́n máa ní oògùn lọ́ fi fẹ́ wọn tí ìyá yẹn bá takúnjọ́ náà póun ò gbà ó ṣeé ṣe kí bàbá wa má fẹ́ màmá yín ṣùgbọ́n torí pé màmá yẹn ṣe sùúrù màmá yẹn gba màmá yín tọwọ́ tẹsẹ̀ ni màmá yín náà ṣe kí ni lọ́n ṣe jókòó tọ̀sọ̀ kéèmúlẹ̀ tóyún fi dúró lára wọn tó fi bírú ẹ̀yìn tẹ́ ń wọ ẹnu sí wọn lára yìí kí ló dé tẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ kì í fi ẹ̀yin èèyàn lẹ́nu láti sọ ṣé nítorí àwọn èèyàn tí wọ́n ń interview yín ni ṣé nítorí àwọn èèyàn tẹ́ ẹ rí ni Alfa Sauban ẹ̀yin ò tún ilé tí ń ṣe níṣẹ́ lẹ̀ ń wọlé tí ń ní pọ́npọ́ ẹ̀dẹ̀ lọ kí ẹ fa ẹ lọ sọ wípé ká tún okùn ẹbí ṣe kí ló dé tó yẹ pé somebody kan ń tún lè ṣe ó ń tún lè bàbá yín ṣe ó torí pé Mudiru Morikaz wọn ò forúkọ wọn sí Morikaz o wọn ò sọ pé àwọn làwọn ní Morikaz Mudiru Morikaz ò sọ o Mudiru Morikaz sọ pé nǹkan bàbá àwọn mójútó kò dẹ̀ ní bàjẹ́ lójú ẹ̀mí àwọn tọ́lọ́wọ̀n sì ní jẹ́ kó bàjẹ́ wọ́n mójútó ni wọ́n tún ṣe ni Mudiru Morikaz sọ fún yín pé òun lòun ní Morikaz nǹkan gbogbo yín ni nǹkan bàbá wọn ni ṣùgbọ́n wọn ò ní lajú lẹ̀ kẹwàá bàjẹ́ ntí Mudiru Morikaz tó dúró lé lórí nìyẹn tí bàbá wa Ádámọ̀ Àlèlọ́rí tí òkú bá ń wẹ̀yìn tí òkú bá tún padà wáyé tó bá wá sí ilé ayé ó máa ṣe àdúrà ṣe fún bàbá wa Mudiru Morikaz nítorí pé ibi tí bàbá fi múrí tó filẹ̀ sí ibẹ̀ kọ́ ló wà ọ̀pọ̀ Morikaz ti sún tó bá jẹ́rú yín yìí lẹ̀ dìbẹ̀ mú ó ṣeé ṣe kọ́ èpè lọ́mọ máa ṣẹ́ fún wọn. àwọn àrífìtìná ti àṣà ìtọ́nù àsìkò wa yìí àwọn lọ́ndà ilẹ̀ Yorùbá rú àwọn lọ́ndà ẹ̀sìn Islam rú àwọn lọ́ndà àárín àwọn àfáà rú bí wọ́n ti ń dàrú nísìnyí yẹn Morikaz tó bá jẹ́ ẹ̀yin lẹ wà ń bẹ̀ Alfa Sauban yìí tó bá jẹ́ pé ẹ̀yin lẹ wà ń bẹ̀ èpè ló máa ṣẹ́ fún Morikaz yìí but Morikaz lẹ́yìn wọ́n ṣàdúrà fún wọn dọ̀la ni nígbà tí bàbá wà láyé gbogbo ẹ̀ ń dùn ó ń dán ó ń lóyin nígbà tí bàbá wa Mudiru Morikaz wà níbẹ̀ gbọ́ngbọ́n tí wọ́n á ń kàn sí tí bàbá wọn fi sílẹ̀ pátá ni Mudiru Morikaz ló mójútó dórí rábìtọ̀ ẹ wo bẹ ṣe ń sunkún kiri tẹ́jú ya sunkún gbadé Mudiru Morikaz yìí ni òun làgúnmu òwò fún gbogbo yín orí kálukú yín àgúnmu òwò ni tẹ́ ẹ bá ti rí nǹkan kan ṣe ẹ ṣáà ti lọ bú Mudiru Morikaz ẹ ṣáà ti fa nǹkan kan jáde lórí ẹni ìdá tó fà jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tí bàbá ṣe wá sí tán ni wọn ọmọ kéwú tí bàbá ti kọ́ gbogbo wọ́n ti kọ́ yàláyà yín àwọn yàláyà yín wọ́n ti kọ́ wọn ní Morikaz Ọlọ́run ló mọ iye ọmọ tó ń ṣe wàlímọ̀ ń bẹ̀ Ọlọ́run ló mọ iye ọmọ tó ń graduate ń bẹ̀ lọ́dún
lọ́dún ẹ̀yin wá bọ́ síta ẹni wọn ọmọ kéwú abẹ́bẹ́ tí ẹni wọn ọmọ kéwú sí alhamdulilayi àmọ́ àwọn tí wọ́n kọ́ wọn akọ yín wọn akọ yàrá yà yín kéwú ẹ wò àwọn tí wọ́n kọ́ lásán ni wọ́n jáde yẹn bàbá yìí ò tí ì fún yín lésì o bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí lẹ máa gbèsè ọ̀rọ̀ yín tọ́tẹ́sì ọ̀rọ̀ yín bá tó lẹ́kṣọ̀ náà lọ́ máa fi ṣe bàbá òkú níbẹ̀ èbú wọn á yọ jáde nítorí bá tún ti yọ jáde wọ́n tún ti nà yín pàṣán nìyẹn tún sísúta ẹ̀yin ò jáde rí kẹrí lẹ́kṣọ̀ gidi ṣe kẹ ṣe lẹ́kṣọ̀ nígbà tẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ bá sọ ayé ò ní gbọ́ yín níjọ́ tí àfáàsì tàbá tó ti ń ṣe lẹ́kṣọ̀ ṣáyé gbọ́ yín ni ìjọ́ tẹ́ bá ti dárúkọ bàbá wa ìlú èmi náà tí mò ń sọ̀rọ̀ sí nígbà tẹ́ dárúkọ bàbá ń tẹ́ wá tún lọ dárúkọ ìyá wọn ọmọ ẹ̀ lójútì aláìlójútì ní níjọ́ wo ni Mudiru Markaz níjọ́ wo ni wọ́n dárúkọ tó sọ̀rọ̀ débi ìyá yín rí sọ sórí ìyá yín àti bàbá yín ṣùgbọ́n wo làbọ̀rọ̀ sọ sórí ìyá oníyàá ṣe wọ́n rán yín iṣẹ́ ni kó ṣàrígbẹ̀ ń sọ̀rọ̀ yẹ àwọn alásọ̀bọ̀tọ̀ kí ló dé ìlara àǹjù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà alára ò tán bọ̀rọ̀ ìjà alára tẹ́ ẹ bá màmá bàbá wa Mudiru Markaz ìjà títí ẹ̀yin náà ń gbèjà màmá yín nìyẹn o toró ti hàn lára yín bẹ́ẹ̀ ń gbèjà màmá yín òun ló jẹ́ kẹ́ mẹ́nu lọ bẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ sórí yẹn ò tọ́ sí yín tẹ́ bá wá fẹ́ sọ sórí yẹn nìyẹn ẹ̀ sọ ní ìyí tó dáa ẹ̀ sọ wípé bàbá ti yín bàbá tó ti bímọ rí tó wá jẹ́ first grade ìgbà tó jẹ́ pé first grade ni wọ́n ní èjì tó ṣì wáyé ṣé gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ yín ẹ̀dẹ̀ jókòó ẹ̀ sọ ẹ̀yin ò mọ̀ wípé ìjọ́ tẹ́ bá gbogbo abanijẹ́ ènìyàn tó ń báyọ̀ jẹ́ kiri ìjọ́ tó bá dẹ́kun àti banijẹ́ náà ó bà ẹ́ jẹ́ o Turban ẹ má bá wa jẹ́ o ẹni ire kì í bẹ ẹni ire jẹ́ ẹyẹ bá àwọn ìyáálé màmá yín jẹ́ ẹni ire kì í bẹ ẹni ire jẹ́ ẹni tó bá ti bí ìyàn lọ́mọ ìyá làápè ẹni ire kì í bẹ ẹni ire jẹ́ afá Turban ẹ lójútì ilẹ̀ alára ni à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ẹ̀gbọ́n yín dẹ̀ ló jẹ́ orí òní dìdí orí ni Mudiru Markaz jẹ́ òní dìdí iwájú báyìí ni Mudiru Markaz máa lọ ẹlẹ́dàá àwọn tó bí ẹlẹ́dàá bàbá wa dámù àtẹlẹ́dàá màmá wọn àti iṣẹ́ rere tí bàbá wọn ṣe àti tí ìyá wọn ṣe ọlọ́run á da gbogbo ẹ̀pọ̀ á fi gbèjà Mudiru Markaz kálẹ̀ ni wọ́n máa lò kálẹ̀ ni pẹ̀lú àṣẹ ọlọ́run bó ẹni tẹ́wájú gun alẹ́ ní mádẹ́ yìí nínú lórí ọ̀rọ̀ Mudiru Markaz àti Markaz ọlọ́run máa fogun yín gun yín jalajala ni kí ló dé ẹ ṣe yàkálẹ̀ èèyàn báyìí dèpọ́tò dẹ̀ ń sọ ìtàn ìyáálé màmẹ́ wá sọ ó tún lo hó ó lálùbáríkà alẹ́ ẹ̀ lójútì bẹ́ẹ̀ dẹ̀ gbẹnu ẹ̀ Afá Turban kò gbẹnu ẹ̀ ìyáálé màmẹ́ ọ̀rọ̀ òun ò gbẹnu ẹ̀ lórí social media kò gbẹnu ẹ̀ tó bá fẹ́ bú Mudiru Markaz jáde tán nínú karahun gbìn ṣùgbọ́n ìtẹ́sọ yóò jẹnu yín lọ àfà ó jẹnu yín lọ eléyìí ò ṣe lecture wọ́n ní kẹ́ sọ lecture gidi ẹ̀rí lecture gidi sọ orí káwé èèyàn gbé àmọ́ nígbà tẹ́ ẹ̀ sọ̀kò sínú ilé yín tẹ́ ẹ̀ sọ̀kò sọ́jà tó ń bara company tó ń bara alẹ́ ń sìn ṣe rí pé àwọn èèyàn gbọ́ yín ẹ̀yin náà ẹ̀ continue ọmọ tó tún lè ṣe tó ra bọ́ǹfìtà fún yẹ tó ra bọ́ǹfìtà fún bàbẹ́ òun náà ládùá èyí tó dẹ̀ fìdí ìyẹ́ ẹ̀gúnlẹ̀ tó fìdí bàbẹ́ ẹ̀gúnlẹ̀ tó tún sán wọn ń gi lẹ́nu òun náà ládùá ọlọ́run kú ṣe wọ́n ní òkun ṣàdúrà fàráyé ara ayé ṣàdúrà fèrè ọ̀run àwọn pé kọ́run yẹn àwọn náà ní káyé yẹ wá káwa náà tó dàbí wọn mo mọ̀ pé tí òkú bá ń ròkú bàbá yín ò lè ṣàdúrà fún yín kò lè ṣàdúrà fún yín torí pé ó rí pé ìṣẹ̀lẹ̀ yọ pọ́npọ́ dání ó dẹ̀ ti mọ̀ látọjú alẹ́ ẹ̀ torí ẹ̀ ló ṣe fẹ́ni tó kájú ẹ̀ bàbá yín ló fẹ́ni tó kájú ẹ̀ sí kílẹ̀ ń bínú fún ẹ̀ ṣe lọ bá dámọ̀ kẹ́ lọ máa bàjà ìbọn ló fi wọ́n ṣe principal ó rí pé kájú ẹ̀ ló ṣe fi síbẹ̀ ó mọ ọmọ tó bí ó mọ gbogbo yín ó tọrọ àdúrà yẹn ni ọlọ́run dẹ̀ ní kádùá yẹn gbà látara àyà yẹn torí pé àdúrà tún gbà látara àyà yẹn ẹ̀ ń bínú ìyá ẹ̀ ń bínú ọmọ kí ló dé tẹ́ bẹ̀rù ọlọ́run àmọ́ ọlọ́run ìṣọba alábòsí o ẹbẹ̀ ni kò kí gbà kan bọ̀ kan nínú ọlọ́run tèmi ọlọ́run tí gbogbo wa ni ṣé ọlọ́run òòjọ́ yín Afá Turban gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ọlọ́run òòjọ́ yín o gbogbo ọ̀rọ̀ tí ẹ ń pa gbogbo èké tí ẹ ń ṣe ọ̀nà ìbàjẹ́ tẹ́ ń gbà ṣiṣẹ́ ọlọ́run òòjọ́ yín ọlọ́run ò sì ní jọ yín ẹ máa ṣe nìṣó ọlọ́run bọ̀ lọ́dọ̀ yín ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ẹni tí ò tún wà mọ́ náà ọlọ́run lòun bọ̀ lọ́dọ̀ oníkálukú wa ẹ jẹ́ kí gbogbo wa múra sí àmọ́ sítórì tó sọ yẹn kò gbẹnu ẹ bí ìgbà tí èèyàn defam character yàn ni kò gba ẹnu èébú ni tó o bá mọ̀ padà lọ ilé kó lọ béèrè èébú ni ṣùgbọ́n bàbá bá yín sọ ẹ̀ ní gbọ́ ẹ máa wá nkíní ẹ máa wá nkẹ́ bọ́lọ̀ níbi tẹ́ẹ̀fì sí ẹ̀yin oníbàjẹ́ àṣebàjẹ́ oníbàjẹ́ ẹ bọ́lọ̀ níbi tẹ́ẹ̀fì sí o ẹ jẹ́ kí gbogbo wa máa ṣe nìṣó ọlọ́run bọ̀ lọ́dọ̀ gbogbo wa ire gbangba ire kàbìtì.